ọ̀kan lára àwọn ìjòyè tìmì ẹdẹ dèrò àtìmọ́lé ẹ̀sùn ìbanilórúkọjẹ́ ni wọ́n fi kàn án. lógún ìlú ẹdẹ olóyè Jimoh Abdulkabir ládájọ́ ti ní kí wọ́n lọ́ọ́ fi pamọ́ sọ́gbà ẹ̀wọ̀n títí di ọjọ́ tí ìgbẹ́jọ́ yóò bẹ̀rẹ̀ lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tí wọ́n fi kàn án. ṣáájú ní ìgbìmọ̀ olùbádámọ̀ràn fún Tìmì ìyẹn Tìmì Nkansu ti pàṣẹ pé kí Lógún lọ rọ́kúnlé lọ́jọ́ 21 oṣù kẹrin ọdún yìí lórí ẹ̀sùn fífipá gba ilẹ̀ àwọn aráàlú lẹ́yìn tí wọ́n kìlọ̀ fún un tí kò gbọ́. lẹ́yìn ìgbésẹ̀ yìí la gbọ́ pé Lógún ẹni ọdún 45 ń kọ onírúurú ọ̀rọ̀ ìbanilórúkọjẹ́ lórí ìkànnì ayélujára nípa ọkùnrin kan Adam Akindere. onírúurú ẹ̀sùn ló fi kan Akindere, ìdí sì nìyí tí ìyẹn fi gba ọ̀dọ̀ àwọn ọlọ́pàá lọ tí wọ́n sì fi páńpẹ́ òfin mú Abdulkabir kó tó di pé ọ̀rọ̀ rẹ̀ di ti kóòtù. ẹ̀sùn 4 ni wọ́n fi kàn án gẹ́gẹ́ bí agbèfọ́ba Adépọ̀jù Sunday ṣe ṣàlàyé ní kóòtù. wọ́n ní olùjẹ́jọ́ bà Akindere lórúkọ jẹ́, ó sọ̀rọ̀ ìkórìíra nípa rẹ̀ lórí ìkànnì WhatsApp, ó tún halẹ̀ láti ṣèkọlù sí i. nínú ọ̀rọ̀ tí olùjẹ́jọ́ ń kọ káàkiri, wọ́n ní ó parọ́ pé Akindere ta ilẹ̀ tó tó 200 éékà 200 hectares, eléyìí tó sì mú kí àwọn aráàlú máa fojú búburú wo olùpẹ̀jọ́ báyìí. nígbà tí wọ́n ka àwọn ẹ̀sùn yìí sí létí, Abdulkabir sọ pé òun kò jẹ̀bi wọn. agbẹjọ́rò rẹ̀ Taofeek Oyèsíjì rọ ilé-ẹjọ́ láti fún un ní bẹ́ẹ̀lì lọ́nà tó rọrùn nítorí pé òfin fààyè bẹ́ẹ̀lì sílẹ̀ fún ẹ̀sùn tí wọ́n fi kàn án àti pé ara rẹ̀ kò tún yá. àmọ́ ṣá, adájọ́ májísírèètì náà VA Adédòkun ti pàṣẹ pé kí wọ́n lọ́ọ́ fi olùjẹ́jọ́ pamọ́ sọ́gbà ẹ̀wọ̀n títí di ọjọ́ 19 oṣù kẹfà ọdún yìí títí ìgbẹ́jọ́ yóò wáyé lórí rẹ̀.